Mo gbàdúrà fún ọ̀gá wa Ọ̀túnba bàbá wa ni wọ́n Bọ́lájí Amusan Mr. Nati, that's our president for now. Mo gbàdúrà fún wọn. Iwájú lọ̀pá ẹ̀dẹ̀ tí ń rí sí. Iwájú ọ̀nà máa lọ. Àmín. Ajánibọ́ ayé kan ní já wọn bọ́. Àmín. Tóbi kan àwọn bàbá wa ọ̀gá Bello, Yínká Quadri, Ògògó Kúlódò, àti àwọn èèyàn bẹ́ẹ̀ lọ táàtì ẹ̀ tún lè dákọ̀. Mi ò gbàgbé àǹtí mi tí wọ́n sì Adésànyà èèyàn mi gbàgbé wọn. Ọlọ́run á gbé ọwọ́ sókè. Àmín. Ọlọ́run á sì rántí àwọn náà. Àmín. Bákan náà àwa tá a sì wà tá a ń bọ̀ tá a ń lé wọn a ò ní lọlẹ̀ láéláé. Ọlọ́run á jọ á tó wọn. Bàbá wa tó wọn àwọn náà ò ní lọlẹ̀. Àwọn tó sì tún bọ̀ lẹ́yìn wa Ọlọ́run á jọ á tó wa. Ọlọ́run á jọ tó wa náà kán tún jọ wa náà lọ. Mo dúpẹ́ fún gbogbo ẹgbẹ́ òṣèré tíátà pátápátá ibi tá a fẹ́ dé ọ̀run á mú wa débẹ̀. Aláàánú pàápàá nílùú Òdìgbò ló gọọmẹ̀ntì aláàánú tí ó ràn wá lọ́wọ́ tí ó jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wá ní Òdìgbò ló gọọmẹ̀ntì yóò gbé dìde sí wa ní. Táwa fi di àwọn ará Èkó, ará Abẹ́òkúta, ará Òṣogbo, àwọn èèyàn jàǹkàjàǹkà, àwọn olóko tí mo ti dákọ táwa náà fi dà bẹ́ẹ̀ Ọlọ́run á gbé dìde sí wa. Mo gbàdúrà fún wa. Ìfà náà ò ní bàjẹ́. Ẹ ṣé gan.